bí bẹ́ẹ̀ kọ́ a máa da lóru pọ̀ mọ́ ṣá. Bàbá mi prince pé kàtí mo sọ yẹ kò ṣe kíní. bẹ́ẹ̀ ṣe sọ yẹn a ti ń gbọ́ bẹ́ẹ̀ gbọ́ bí tá a bá dé báyìí a ní ìdí ẹ̀ rí pẹ̀lú nǹkan tá a bá ń ṣe tó ti yẹ yín sí ìyẹn lálẹ́ fi yọ ọmọ ẹrú kúrò nínú ọmọ nínú kínní tó ti yẹ yín sí bá máa yọ òkúta kúrò nínú rẹ̀ sí ẹ mọ̀ kó ti gba sùúrù a ní ìdí ẹ̀ rí pé n tá à ń sọ ìlọ́dọ̀ wa ó ṣẹlẹ̀ ń bẹ̀ tá a bá débi báyìí máa bà tó ti yẹ yín nǹkan tí mi sọ ẹ́ sì so àwọn ọmọ tá a ní ìdí báyìí sí nìyẹn tá a bá ti di pé ó ṣẹlẹ̀ ńgbà kan tó bá wà nínú fa tẹ bá sọ nínú fa tó gbọ́dọ̀ rẹ́ẹ̀rí ẹ̀ mú jáde nínú ayé tàwa nú ẹ̀ ṣẹ́gẹ́ àtìkọ́ tí mi sọ yẹ because kò síbi tí tẹ mọ̀ pé ẹ̀yin bàbá lè sọ pé ibi tó bá gba abẹ́rẹ́ ó gbọ́dọ̀ gbókùn díẹ̀ tí ó ti yé yín sìn níbi tá a bá lọ báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí sìn àwọn ọmọ tá a bá fẹ́ sọ a gbọ́dọ̀ máa rí ẹ̀rí wípé ohun táwa gbé dání o níbi tó ń bí wa sí o lórí ilẹ̀ wa o irú èmi tẹ́ ń wo yín sìn mi ń ṣe babaláwo ṣùgbọ́n mo mọ díẹ̀ nínú ẹ̀ mi ń ṣe mùsùlùmí ṣùgbọ́n mo kéwú díẹ̀ náà bí òun ṣe kìrìsìtẹ́nì mo lọ ṣọ́ọ̀ṣì tó ti yé yín sìn tẹ́rí nǹkan tó ń ṣe wá ń sìn báyìí nísìn ni pé a ní ìdí ìfọmọ ènìyàn ṣe nínú ẹ̀sìn tá a bá gbé dání ìfọmọ ènìyàn ṣe pàtàkì báyìí nísìn ká má ká kúrò nínú bá a ṣe kọ́kọ́ gbẹ́sìn síwájú yẹn ẹ jẹ́ ká gbẹ́sìn kúrò wájú ìfọmọ ènìyàn ṣe ká gbé síwájú tá a bá ti wá ń sọ báyìí nǹkan tó bá ṣẹlẹ̀ nínú ayé tá a wà nínú ẹ̀ tó ti ṣẹlẹ̀ rí tá a dẹ̀ lè rẹ́rìí ẹ̀ mú jáde inú ìwé inú ibì kan tó bá débì kan tẹ bá sì débẹ̀ lọ́la ẹ̀ sì bá nǹkan kan bẹ̀ ọkọ̀ ibì kan wà tó yẹ pé tẹ bá débẹ̀ ẹ̀ má sì bá wọn nǹkan kan bẹ̀. irú àwọn nǹkan tá a fẹ́ nìyẹn bí mo ṣe ń bá yín sọ yìí tẹ bá débi báyìí ẹ gbúgbẹ máa bá ń bẹ̀ ìyẹn èèyàn máa lè rí ẹ̀rí mú dání kò ní jẹ́ kó máa wá di fàmí fà ẹ̀yin náà ń parọ́ àwọn náà ń parọ́ ẹ mú kinní kan wá kò ní sí yẹn bẹ̀ ẹ jọ̀ọ́ ṣó ti yé yín. èmi náà mo kàn ṣèjọ orúkọ mi mo ń ṣe babaláwo so àwọn ìtàn tí mo dẹ̀ gbálẹ̀ tó lẹ́rí tí mò ń sọ so irú pé àwọn ọkùnrin nílé náà òun ni wọ́n sọ wípé incarnation Ṣàngó yẹ so ṣàpè tó máa bíyàn wọ́n máa tún bí tó tí àwọn bá kó àmì àbí tó bá lọ wọ́n máa tún bí so ẹ̀rí dẹ̀ wà nígbà yẹ wípé tí òkú bá kú torí rẹ̀ ṣẹlẹ̀ ní ojú mi tí wọ́n ní wọ́n fẹ́ kó ọ̀tẹ̀ mọ́lẹ̀ sí wọ́n pè jáde lágbolé wa wọ́n pè jáde gbogbo èèyàn fojú rí báyìí tó dẹ̀ tẹ̀sífáì gbogbo kan tó ṣẹlẹ̀ tó sọ fún wọn ìwé tó máa fẹ́ rí solution sí báyìí ni nígbà tó dẹ̀ yà wọ́n dẹ̀ ní kó padà máa lọ ó lọ pe rírọ̀ síbi ibi ìgbàgbé ó dẹ̀ dìsàpá ó dẹ̀ lọ so nípa pé Ṣàngó yẹ ó wọlẹ̀ sí Kòso ni Ògún ó wọlẹ̀ ni so Ọya wọlẹ̀ ni tí ẹ̀rí ẹ̀ wà tí ó lójú ojú bọ̀bẹ̀ ibi tó wọlẹ̀ sí so bàbá mi prince mo lẹ́yìn gbogbo ẹ̀ tí wọ́n lè lọ wà. tẹ́rì bá ti wà bẹ́ẹ̀ yẹn dáa bọ̀ ká máa sọ pé nǹkan kan ṣẹlẹ̀ àwọn kan máa béèrè pẹ́sàn lọ́wọ́ yín kí ẹ̀ wá ní kán máa lọ kánú ìwé tí ò wá sí tí ò ṣẹlẹ̀ tá a rí bí ẹ̀rí ẹ̀ fi múlẹ̀ nínú ọ̀yìn náà. níwèé ẹ̀rí la ní. jẹ́tìkẹ́tì bẹ́ẹ̀ yẹn so kó má di àríyànjiyàn tí ó ti yẹ nǹkan máa sọ ẹ jẹ́ ká mọ̀ pé òkè yàtọ̀ sí pé àwọn bàbá wa sọ fún wa pé ìtàn báyìí ló ṣẹlẹ̀ ṣáà rí ẹ̀rí ẹ̀ tó wà ń bẹ̀ tí ó ti yẹ nǹkan tí mi sọ yẹ kó má dà àríyànjiyàn kó má di fàmí fà jẹ́tìkẹ́tì so bó ṣe rí nìyẹn. ẹ ṣe máa bọ̀. so sẹ́yìn bàbá mo wà pẹ̀lú yín olúwa ló ń tò ẹ ṣeun sà. ṣé ẹ wá o. madam baba John ẹ káàárọ̀ sà. ẹ káàárọ̀. kò sí nǹkan tó ń jẹ iná. ẹ káàárọ̀. kò sí nǹkan tó ń jẹ iná. iná ò sí anywhere. ẹjọ àbátá wọlé ẹja pátá kàṣẹ program yẹn ẹjọ tàbá sì fẹ́ máa sọ̀rọ̀ ẹja mọ mẹ́rin wa ẹ tó bá ní kò sí tó ń jẹ iná tó fún wa ẹjọ kò sí nǹkan tó ń jẹ iná. ẹ ó dọ̀nà sẹ́yìn bá ní pé kò sí iná kó fún wa lẹ́rìí bóyá báíbù ni àbí Quran àbí ọ̀rọ̀ kan ẹ ó dọ̀nà bàbá bóyá báíbù ni àbí Quran ni àbọ̀rọ̀ kan ló gbọ́ lẹ́nu àwọn àgbàlagbà àbó pé bìlífù pé ó lè jẹ́ tápà ó lè jẹ́ fúlàní ó lè jẹ́ yorùbá tó bá wù kó jẹ́ àbó kàn fẹ́ fọgbọ́n orí rẹ̀ sọ ó máa di gbìgbìgbìgbì bìkọ́ sẹ́mi pé bí táwọn bá dé
ẹ tó kàn sọ̀rọ̀ lẹ́lẹ̀ tó kàn sọ lórí rẹ̀ tí ò lẹ́rìí a kàn sọ pé kó kàn sọ ni àní bọ́tí yẹn bá fún one proof tọ̀ kì í ṣe pé yẹn ló bìlífù nípa àdìjẹ́ náà ti ná gbọ́n tí ò bìlífù náà kí ló gbára lé ẹ tó bìlífù náà kí ló gbára lé so kò jù báyẹn lọ ẹ máa sọ̀rọ̀ yìí náà. bí a bá ń gbé sínú oòrùn àní ọmọ tètè ṣé àwọn èèyàn wà pẹ̀lú wa bí wọ́n ṣe sọ yẹn kọ́lọ́n kó ṣàánú wa so ká fi lè kó ẹ̀kọ́ yẹn kéèyàn fi lè rí ẹ̀kọ́ kọ́ ni kò ní jẹ́ pé bóyá a kàn sọ̀rọ̀ ordinarily ọwọ́ gbé kíní sódà tẹ̀yìn ó fi lè rí 1 or 2 mú olúwa ló ní ẹ̀rọ àṣà ok. ok ṣe fẹ́ gbọ́ àbí kí n pa tèmi náà. ọ̀ya ẹ̀yin náà ni ọ̀ya mo ti fún yín táwọn yín sà. ok ẹ ṣe kò sí nǹkan tó ń jẹ iná ẹ mọ̀ jẹ́ kí pásítọ̀ àti àáfàá kan tàn yín jẹ ìwà tó bá ti wù ló máa kẹsàn ẹ̀ tó bá wù àbúrúkú sọmọ lọ́mọ anything you tó bá gbin àgbàdo wà á ká àgbàdo tó bá gbin iṣu wà á ká iṣu tó bá ìgbàdo ò lè wu iṣu láíláí bẹ́ẹ̀ ni iṣu ò dẹ̀ lè wu àgbàdo anything you do you repeat tó bá wù àbúrúkú wà á jẹ wà àbúrúkú tó bá kó báyàn wà á kó bẹ́ẹ̀ tó bá jalè èèyàn wà á jalè ẹ tó bá báyàwó yàwó sùn wà á báyàwó ẹ sùn tó bá bọ́kọ lọ́kọ sùn wà á bọ́kọ ẹ sùn ìwà tó bá ti dù you must repeat anything you do ẹ̀sán ayé lẹ́sàn wà kò sí ẹ̀sán kankan lọ́run anything tó bá ṣe dáadáa fún èèyàn ní nàìjíríà tó bá dé ìlú òyìnbó wọ́n á ṣe dáadáa fún ẹ tó bá jalè èèyàn níbi tó ṣe fraud wọ́n á fraud wọ̀ náà ẹni gbogbo àwọn tó ń ṣe jalè ní ṣe bá ayé láàárín àwọn láàárín Adébẹ́ndẹ̀ nígbà tó ṣe jáde bẹ́ndẹ̀ who is now Babangida who is now gbogbo àwọn tó ṣèkà who them ayé ìlú gbé máa kẹsàn ẹ àwọn tó ń ṣe rere ṣe bá rí resort ẹ tó bá wùwà ìkà wàá jẹran ẹ kò sí nǹkan tó bá ṣe láyé yìí ayé ẹ náà kó tó kú ló pé máa jẹ yẹ kò sí ò bá gbà wọ tó gbà 24 hours àwọn ò lè ṣe kó gbàdúrà for me mi ò ń gbàdúrà mi ò dẹ́rù for me mi ò ní church mi ò dẹ́rù lọ sí ológun mi dẹ́rù lórí babaláwo God ọlọ́run dẹ́rù help me. bàbá John ẹ káàárọ̀ sà torí àsìkò yín bó ṣe rọra lọ ní gbogbo àsìkò yín bó ṣe rọra lọ yẹn sìn téèyàn bá ṣe 419 wọ́n ó ṣe 419 tiẹ̀ padà ibo láti kà á ṣàrẹ́rì fún àbí kí la fi lè fi ọ̀rọ̀ reality ni sà reality ni bàbá yìí kí ló ń jẹ́rìí reality ni àwọn Adébẹ́ndẹ̀ tán ṣe 419 lánàá dà ta ló ṣẹlẹ̀ sí àwọn Adébẹ́ndẹ̀ tán ṣe 419 lánàá dà àwọn tẹ́tí gbórúkọ wọn tán ṣe fraud lánàá dà bọ́ọ̀yì kan tán mú ní tó wà ní ẹ̀wọ̀n lamẹ́ríkà yẹn gbà yẹn ètò ó sì wà ń bẹ̀ kí ni géènì wọn kò sí nǹkan tó bá ṣe láyé ó máa jẹ ìyẹ́ ìṣáájú. ó yàtọ̀ sí hello ẹ dábọ̀ ẹ jẹ́ kí wọ́n lo táìmù wọn kí yẹn géèjì wọn díẹ̀. bàbá tó sọ̀rọ̀ yẹn mo rẹ́dì bàbá tó sọ̀rọ̀ yẹn sẹ́wọ̀n pé Yorùbá ò ní àkọsílẹ̀ rẹ̀ sí Kùránì gbé wá ṣé Ọlọ́run ló kọ́ ni àbí èèyàn fáàmù fẹ́ bí yín lọ́rọ̀ ní ìjọ. ló kọ kí nìyẹn sà. Kùránì yẹn. no ẹ má ti wọ inú kì í ṣe ọ̀rọ̀ Kùránì là ń tìrìtì n tá à ń sọ ni wípé ṣé iná ń bẹ ní ọ̀dọ̀ mùsùlùmí nígbàgbọ́ wípé bọ́ bá ṣe dáadáa iná ni so ẹ má jà wọnú ẹ̀sìn débi pé ẹ ṣe sùúrù kò sí nọ́mbì kan láì kọ́tọ̀ ẹ ṣe sùúrù bàbá kò sí nọ́mbì kan tó bá jẹ́ tìyẹn. ẹ ṣe sùúrù sẹ́rí àfẹ́kọ́jẹ́ wípé bóyá a kàn máa takora wa ní tá a gbé kalẹ̀ fún gbogbo àwọn tá a wà níbàyí kálukú ló fi owó ra dátà. kò sí nọ́mbì kan. ẹ ṣe sùúrù bàbá ẹ ṣe sùúrù náà kálukú ló fowó ra dátà ládẹ ní táìmù ó dẹ̀ wà precious gbá sì ṣe ń wá ẹ̀sìn ní tá a fẹ́ ni pé kéèyàn mú 2 mẹ́ta ẹ má jẹ́ àkàn dìbọ́ǹkì kan pẹ̀lú orí lásán tẹ bá ní nǹkan tẹ fẹ́ dìbọ́ǹkì kẹ́ prove ẹ̀ fáwọn èèyàn káwọn èèyàn orí ẹ̀kọ́ méjì kọ́ kéṣe bá kàn sọ pé kò sí kinní yẹn akànṣọ àwọn àmọ́tako àwa láti wá sọ pé bóyá ká takò Kùránì àbí kinní kan Kùránì nígbàgbọ́ nínú ìgbàgbọ́ ti ẹni tó jẹ́ mùsùlùmí ni pé iná ń bẹ tó bá ṣe dáadáa tó ṣe kinní tó bá ṣaburú ó gbẹ̀san aburú Kírísítẹ́nì nígbàgbọ́ pé níta ń pè ní ọ̀run àpáàdì ń bẹ paradíṣe ń bẹ wọ́n dẹ̀ ní ẹ̀rí tí wọ́n ń bẹ̀ yẹn àwa tá a bá fẹ́ mú gẹ́gẹ́ bí oníranran ibi láti lè mú ẹ̀rí wá pé ókè nígbà báyìí ó ṣẹlẹ̀ báyìí bàbá wa John tí wọ́n sọ̀rọ̀ yìí sìn wọ́n jẹ́ kó yẹ wa pé kò sí ní tó ń jẹ́ náà wọ́n dẹ̀ sọ èmi náà lè rò nọ́mà bíi tèmi náà but kílẹ̀ rí ta fẹ́ sọ inú ìròrí mi lásán ni ó ṣẹlẹ̀ sí lágbájá báyìí lọ́dún báyìí ní ìsìn ọ̀rọ̀ ẹni tẹ́ mọ́ wá ń sìn wípé ó ṣe 419 kò ṣe 419 ló ṣe wọ́n gbé ni o 419 tó ṣe yẹn
ó ṣe normal ayé sì rí wọ́n sì gbé kéde bóyá wọ́n ṣe 419 fóun náà padà so káwọn èèyàn ó kẹ́kọ̀ọ́ kan fi lè mú ọ̀rọ̀ tá à ń sọ kọ́mọ́ kàn jẹ́ pé bóyá àkàn rorí àkàn sọ lásán ní tá à ń sọ nìyẹn so bọ́dá John sà kọ́lọ́njẹ́ arí yín pẹ́ sà ní ìsìn ẹni béèyàn bá ṣàbúrú kan wọ́n ṣe sí yàn padà ṣá lè rí reference ẹ̀ wípé ẹni tí wọ́n ṣàbúrú fún báyìí rí o wọ́n sì tún wọ́n ṣe fún padà báyìí so àwọn yóò fi kẹ́kọ̀ọ́ pé ó ṣẹlẹ̀ sí lágbájá báyìí lọ́dún báyìí nígbà ó sì tún dọdún báyìí wọ́n tún ṣe fún òun náà báyìí padà so kò ní dàgbà pé èèyàn kàn lórí èèyàn sọ̀rọ̀ ẹ jẹ́ ń fún yín dáàmú yẹn padà so àwọn tá a bá fẹ́ dá sọ̀rọ̀ ẹ má jẹ́ àmọ́ interject sí kákan rẹ̀ kọ́ yẹn mú ni pé ṣe bóyá à ń takò ẹ̀ sí Kùránì sọ́lọ́ ló kọ ẹ dàgbà ẹ má takò ẹ̀sìn Al-Kùránì ẹ̀kọ́ yẹn mi ò ṣe mẹ́tẹ̀ẹ̀ta mi ò takò mẹ́tẹ̀ẹ̀ta mi ò takò àfà mi ò takò olóògùn mi ò takò pásítọ̀ torí kò ṣẹlẹ̀ tí mo ṣe ní mẹ́tẹ̀ẹ̀ta ní 79 Awólọ́wọ̀ wọlé ńgbà yẹn 79 and Abiola sí Concord Press ó fi takò bàbá yẹn ńgbà yẹn wọ́n dàbò bàbá yẹn nù wọ́n pè ní 12/2 ńgbà yẹn ẹ̀sùn wọn dòde síwájú máa give 3 reports ẹ̀sùn wọn dòde wájú nígbà tó wọlé ní 1980 ṣé 1990 or something 87. Babangida ó da ìbò ẹnu nǹkan tó ti ṣe more than 10 years or 12 years ó wá padà sórí ẹ̀ tó bá wùwà bí wàá jẹ ìwà bí Abiola wọlé clean but ó ti torí Awólọ́wọ̀ Abiola ló ṣe sí Concord gbà yẹn wọ́n yíbò yẹn kí ló pẹ́ yẹn ṣé kò jẹ̀rẹ̀ ìmọ̀ nǹkan tó bá ṣe ló máa jẹ kò sí àkànkàn ní ọ̀run if you okay yẹn number 1 number 2 Babangida tó yí ìbò tó yí gbogbo ẹ wo condition ẹ ṣe tó bá ní owó you have money you have everything but kò ní freedom kì í ṣe pé kò ní freedom but kò lè move Ọlọ́run gbẹ̀san lára ẹ̀ ìyẹn náà ń pè ní Ọlọ́run ìwà Ọlọ́run tó ń jẹ Ọlọ́run ọba Ọlọ́run tó bá ṣì wà ìkà wàá jẹran ìkà tó bá hùwà rere wàá jẹwà rere àwọn tí mo lè give nìyẹn kò dẹ̀ sí ẹni tó máa gbowó ìkà wà lè fowó ẹkúnra jẹ̀rín it can't possible kó lu yàn jìbìtì kó ló fẹ́ fi ṣe rere you can't do inú kílẹ̀ yẹn wó nígbà tí mo wà Nàìjíríà wọ́n pe kíní kan ní baranda a máa ń ṣe baranda gan tó bá ọjà tó yẹ ká ọjà tó ń pè ní tó yẹ ká gba ọjà ọlọ́jà ká gba bí let's say we take it like £1 a lè lọ tà fún customer because people trust náà wọ́n fi ń rajà lóyàn o lè tà fún ní o lè tà fún bí £2 or £3 o ti make £2 níbẹ̀ níjọ́ ẹ̀ ló máa rántí pé jẹ́ kí n lọ jẹ pepper soup jẹ́ kí n lọ bọ́mọ lọ́mọ sùn àmọ́ tó o bá sọ́ra ibi tó gbé báyọ̀ sún o lè gbàbẹ̀ dọ́run kò lu mọ́gùn torí owó jìbìtì ẹ ó bá jìbìtì lọ because nǹkan tó bá ṣe ló máa gbà ní 90 something mo ti gbà wí kí n tó wà lóye mo ṣe business kan ní ìṣù àkókò owó yẹn ti ní ìgbà yẹn báyà 20,000 30,000 mo rí. Bàbá John ẹ dákun torí Ọlọ́run nípa ọ̀rọ̀ máa ń lẹ́nu torí àwọn ẹlòmíràn ayẹ́tùn ẹ sọ̀rọ̀ yìí mo fún yín time mo ní time èmi kàn sọ wípé kò nǹkan tẹ́ bá ti ṣe lẹ́ máa gbà and that money. ẹ máa gbọ́ ṣẹ́rí táìmù tí a fún yín sìn ó ti elapse báyìí sìn ni. ok kò sí problem mo fẹ́ máa gbọ́rọ̀ yín èmi náà fẹ́ kọ́ ẹ̀kọ́ ni but èmi ò sóògùn mi ò dáhùn mi ò lè gbólóògùn mi ìdàlẹ́ bíbá wa láwo. kò sí wàhálà ẹ ṣeun gan adúpẹ́ gan sà bàbá gbọ́ tí ẹ mú kí yín o yes sir sheik salamu alaikum sir sheik àpò yín wọ́n ti torí bọ́ nù bá mi àgbà gbọ́ tí ẹ sà bàbá sheik àpò yín. Aleykum salaam bàbá ẹ kú ọlá. Báwo lọ́dọ̀ yín sà. Alhamdulillah. Olúwa ló ń tó ayé wo ní dàrú. Ẹ dákun yín tá à ń yanjú ni pé iná ń bẹ àlìjánà ń bẹ àwọn èèyàn máa ń sọ ẹ dákun ṣé iná ń bẹ tó bá ń bẹ àwọn èèyàn wà ní ìwà ìtàn fẹ́ kẹ́kọ̀ọ́ ṣé a lè rẹ́rìí fún pé iná ń bẹ táyé ò fi mọ̀ pé lóòótọ́ iná ń bẹ lóòótọ́.
so tí ọba sì sí ẹ tí a lè rẹ́ẹ̀rí ẹ̀ káwọn èèyàn kẹ́kọ̀ọ́ lára wa wípé iná yẹn ó ń bẹ lóòótọ́ àwọn kan ti sọ fún wa wọ́n ní kò sí iná wọ́n sì mẹ́rin wọn wá wípé tá a bá rí nǹkan báyìí tá a bá rí nǹkan báyìí kò lè jẹ́ kí iná wà ayé ti dáyé máa jẹ́ mi nsú so ẹ dákun ṣé lọ́dọ̀ tí iṣẹ́ nígbàgbọ́ pé iná àtàlìjánà ń bẹ. aláwọ̀kọ́ náà mo kí gbogbo ẹ̀yin tí ẹ dákun máa fún yín táìmù ẹ dákun ẹ má bínú àáfà wa ṣé ẹni gbọ́ ẹ kọ́kọ́ dá mi lóhùn bá ní ẹjọ́ nítorí Ọlọ́run ṣé ẹni. mo ní ìgbàgbọ́ pé náà ń bẹ gẹ́gẹ́ bí nǹkan tí mo kà lákọọ́lẹ̀. ok sir ẹ dákun yín àfọyín mi sì kẹ́ kọ́ wa lẹ́kọ̀ọ́ ń bẹ̀ sà. ọ̀rọ̀ inú Quran náà ni ọ̀rọ̀ tí ó bá já sí pé ní àwọn tí ayọjọ́ ń sọ̀rọ̀ bá nígbàgbọ́ inú Quran. ẹ dákun ẹ má sọ̀rọ̀ tí ó bu wọn nítorí Ọlọ́run ẹ dákun ẹ̀kọ́ ni o tí wọ́n kàn mọ́ ẹ̀kọ́ pé àáfà yìí níná ń bẹ o àwọn ẹ̀rí ẹ̀ ni o àwọn tí wọ́n bá sì gbà wọ́n béèrè lọ́wọ́ yín lórí ẹ̀ pé báwo ló ṣe lè rí bẹ́ẹ̀ yẹn sòdì ó kàn fi jẹ́ káwọn èèyàn kẹ́kọ̀ọ́ ń bẹ̀ tí ò ní dẹ ẹ̀bú ẹ dákun àwọn language tábà lò kó jẹ́ language respecting language ẹ ṣeun gan sà. bàbá wa pé oníṣẹ́ wà ń bẹ̀. lágbé nẹ́tíwọ̀kì wọn yẹn ọ̀dá ṣé wàá bí mo kí yín o ẹ káàbọ̀ sà àbá pa oyin. bá mi àgbàjókòó tí gbọ́ tí ẹ bàbá ẹ káàbọ̀ sà. Anakumola. Bàbá ẹ dákun ṣe nígbàgbọ́ pé náà ń bẹ abẹ́ ẹ̀ nígbàgbọ́. Àwọn ilé ò nígbàgbọ́. Bàbá mo ẹ má bínú o mo kí gbogbo ilé ẹ káàárọ̀ ẹ̀yin bàbá mi ẹ̀yin màmá mi tó wà ní ilé àtẹ̀yin tó wà ní comment section o. Ìgbàgbọ́ Yorùbá gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tí mo jẹ́ Yorùbá ò gbàgbọ́ pé iná wà àbálùjọ náà wà ìgbà tẹ́sìn dé lọ́wọ́ àìsàn wa ń sọ pé iná wà o àlùjọ náà wà àbí heaven kan wà àbí iná kan wà Yorùbá believe pé tó bá ṣe rere wàá kẹsàn rere tó bá ṣe búburú tó kú lẹ́ẹ̀mẹ́wàá wàá padà wàá jèrè iṣẹ́ owó ẹ nǹkan tí Yorùbá gbàgbọ́ nìyẹn àwọn ò gbàgbọ́ pé iná wà àbí àlùjọ náà àbí heaven àbí hell kan wà ní tèmi o gẹ́gẹ́ bí ọpọlọmọ kéré tèmi o Yorùbá ò gbàgbọ́ rẹ̀ èmi gẹ́gẹ́ personally èmi náà dẹ̀ gbàgbọ́ bẹ́ẹ̀ pé iná wà àbí àlùjọ náà kan wà. ẹ ṣeun gan sa tèmi lè sọ nìyẹn sa. ẹ dákun gẹ́gẹ́ bí Ọlọ́run jẹ ní ibi tá belong sí ṣé a lè rí odùfá tí ó sọ fún wa pé tó lè hànà rẹ̀ tí ó jẹ́ kó yẹ wa pé kò sí tó ń jẹ́ iná àbí àlùjánnà sa. ẹ má bínú sa èmi ò kì í ṣe babaláwo ẹ bá irú nǹkan bẹ́ẹ̀ yẹn àwọn babaláwo ló máa mọ kúlẹ̀kúlẹ̀ ṣe mọ̀ kí tá bá ń sọ̀rọ̀ kura nínú nísìn àwa kọ́ lè máa gbé English jáde Yorùbá jáde ẹ̀yin lẹ mọ̀ kúlẹ̀kúlẹ̀ pé àkọtẹ́lẹ̀ mi lélẹ̀ yóò tẹ́lẹ̀ ṣe lélẹ̀ so tá bá rí babaláwo àbí oníṣègùn àbí kankan tó bá tún lè fún wa ní deep insight sí irú nǹkan báyìí a máa appreciate it but èmi ò mi lè sọ but ẹ mọ̀ Yorùbá ní bọ́mọdé ò bá tàn á bá àrọ́bá ní bàbá tán tó ṣe bí òwe náà àgbàlagbà o kọ́ táwọn baba ńlá baba wa tán sọ fún àwọn baba ńlá baba wa tó tán dẹ̀ pàṣẹ tó fi dórí tiwa náà òun ni mo sọ jáde yìí ní Yorùbá ò believe pé iná wà àbálùjọ náà wà ọ̀ǹtí ìgbàtẹ́sìn dé náà ìṣòwò sọ pé tó bá ṣe lé ìwà wọná tó bá ṣe lé ìwà wà àlùjọ náà ìran Yorùbá ò believe nínú concept iná àtàlùjọ náà ọ̀ǹtí ìgbàtẹ́sìn dé. Èmi wà ní ìbéèrè kan fún yín sá ẹ má bínú kí mo fẹ́ fi béèrè. kò sí wàhálà wa. ṣé mo lè bí yín sá. ẹ béèrè. ok heaven nu Christian àti àlùjọ́nà Muslim àti hellfire Christian àti jahannama Muslim ṣé nǹkan kan náà ni. ẹ ṣeun gan pẹ̀lú ntí àgbọ́yé iṣẹ́ rí gẹ́gẹ́ bá a ṣe mọ̀ yí pé n tó ń jẹ́ Muslim and Christian ìgbàgbọ́ ni ìgbàgbọ́ ẹ̀ sì ni pé kéèyàn onígbàgbọ́ pé ní Al-Qur'ani bá sọ tí Islam tí Bíbélì bá sọ kéèyàn gbà ní tó bá wí ṣe ni níwọ̀n gba ìgbà tó bá jẹ́ yí pé tí Qur'ani ń sọ fún wa yí pé tá a bá wù níwà yóò sọ ní dọmọ náà tó bá ti jẹ́ pé nǹkan náà ni Bíbélì náà bá sọ fún wa yí pé
téèyàn bá wù níwà yóò sọ ní dọmọ náà nǹkan kan náà ní ọjọ́ jẹ́ pọ̀ bá ìdáhùn mi nìyẹn. Ṣàyíkì ẹ dáhùn dáadáa ẹ má bínú bàbá gbọ́ tẹ̀. ọyẹ bá ń dáhùn mo fún yín 1 minute. méjèèjì yẹn ń ṣe the same thing. kí láfi mọ̀ ìyàtọ̀ torí pé ẹni sùúrù torí wípé èèyàn tó bá gbàgbọ́ nínú Christian tó bá gbàgbọ́ nínú Christian tó gbàgbọ́ nínú Allah tó gbàgbọ́ pé ànábì mọ́mọ́ ìránṣẹ́ Ọlọ́run ní ṣe ọ̀dọ̀sán inú náà jánà náà ló lọ. ẹ ṣe mọ kọ́sẹ̀tì ẹ pé ó gbọ́dọ̀ gbàgbọ́ wípé ìránṣẹ́ kan ṣoṣo wípé Allah ẹyọ kan ni ó dẹ̀ gbọ́dọ̀ gbàgbọ́ wípé ìránṣẹ́ kan tó rán ìṣẹ̀ Muhammadu ànábì Muhammadu nìkan lòjíṣẹ́ náà kan tó rán tó bá ti gbàgbọ́ nínú yẹ inú náà ló lọ inú náà jánà náà. níwà ti Christian náà èèyàn tó bá ti gbàgbọ́ nínú Jésù Kristi wípé ó kú fún ọkọ tó jíde ní ọjọ́ kẹta inú náà títẹ náà ló lọ inú náà ẹfọyà kó lọ. ẹ ṣe nǹkan mo dúpẹ́ ìwé bàbá gbọ́ tí ẹ gbádùn ìdáhùn fún yín sà. ó wà okay and again nǹkan tí àwọn Christian sọ pé àwọn fẹ́ lọ ṣe lálùjọ náà àní paradise ní tán kọ sínú bíbélì ó yàtọ̀ sí nǹkan tí mùsùlùmí fẹ́ lọ ṣe lálùjọ náà. ok kò sí wàhálà. ẹ ti get sir mi go into details o mo kàn sọ pé nǹkan tó ní kálukú lọ kí làwọn ṣe àwọn fẹ́ lọ mọ sáwọn kí sẹ́yìn fẹ́ lọ mọ ṣe búrẹ́dì lálẹ́ mẹ́rin sáwọn fẹ́ lọ mọ ṣe búrẹ́dì mẹ́rin. ṣe ìdẹ ẹ má bẹ́ẹ̀ láàárọ̀ yìí o mo lánà ẹ má bẹ́ẹ̀ láàárọ̀ yìí o no irọ́ àwọn bẹ́ẹ̀ láàárọ̀ yìí o àwọn ní tiwọn wọ́n kọ sínú ìwé wọn pé àwọn máa táwọn bá ti dé ọ̀run tiwọn ebi ò ní pa wọn àwọn máa kọrin ní àwọn máa kọrin máa jó máa yọ̀ àbẹ́kọ̀ọ́ ṣùgbọ́n a mọ̀ pé ní ọ̀dọ̀ tí yín ẹ ṣáà máa kẹ́pọ̀n fọ́ ẹ ṣáà máa kẹ́pọ̀n fọ́. kò sí nǹkan tó wà níbẹ̀ dájú pé a máa yí pẹ̀lú obìnrin ń tà wá ó sì dá lọ́rùn bẹ́ẹ̀. so ẹ̀yin ò lọ́kọrin àbí ẹ̀yin fẹ́ lọ́kọrin pẹ̀lú obìnrin ṣe fàájì ìjẹ́gbádùn ni ṣé ẹgbẹ́ kò ṣe kankan náà. àwọn ògbọ́n tí wọ́n ṣàgùtàn. ẹ ṣeun bàbá gbọ́ tiẹ̀ ṣé wàá bíbò sàmú àlékún sà. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. báwo lọ́dọ̀ yín bàbá. dáadáa ni dókítà. Alhamdulillah. bàbá dókítà Ibrahim Akínsa ẹ dákun pẹ̀lú ọ̀dọ́ yín ẹ wo tọ́pìkì wáyé iná àtàlìjẹ́ náà tó ń bẹ tẹ nígbàgbọ́. àmọ́ ní ìgbàgbọ́ ń bẹ̀ ọ́. ẹ sì lẹ́rìí sí. pẹ̀lú ìgbẹ́ni tọ́lọ́run nínú àkọọ́lẹ̀ àti nínú nǹkan tí ó ṣe fojú rí àti tó ṣe fojú gbọ́ gẹ́gẹ́ bí nínú ìmọ̀ àti èyí. ẹ dákẹ́ túbọ̀ fún wa láàrin táìmù yìí tí ò ní fa ebú tí ò sì ní fa pé à ń kọ lu wọn. a ó sì rọrùn rárá so tábà wò dáadáa nínú Al-Qur'an ó sọ̀rọ̀ nípa Suratul Kahf gbé Suratul Bayyinah ṣètò stand ó ti ká mọ̀ ní pé àwọn kan bẹ̀rẹ̀ tó já sí pé wọ́n máa wọ̀nà ọ̀nà innal ladhina kafaru min ahli al-kitabi wal mushrikina fi nari jahannama khalidina fiha ulaika hum sharrul bariyah olówó wà nínú àwọn tó já sí pé àwọn ta fún tíra tí wọ́n jẹ́ kéfèé yìí tó sì já sí pé wọ́n wọ̀nà jahannama wọ́n mọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́gbọ̀n kí ni iná gangan máa ń kó báyẹn àsìn tabawo dada sí iná tí ń jò ní Al-Qur'an sọ tabá ní bẹ́ẹ̀ ni alright tabá ní bẹ́ẹ̀ kọ́ alright nítorí pé kí ni àwọn nǹkan tí iná lè kó báyẹn tí iná mọ̀ fi mọ̀ nínú ẹ̀ ní ìnira wà tí iná bá jó yàn kò sẹ́ni tí iná bá jó tí ò ní ìnira kò sẹ́ni tó bá wá rí ìnira tí ó gbádùn láyé nítorí kíni nítorí wípé inú ìnira báyìí kò sí dẹ́kun bẹ́ẹ̀ tí ìnira bá ti wá kànyàn kó wá ṣe déédéé oríṣiríṣi ìnira ló wà ọ̀nà ìgbà tí mo fi ń kànyàn fún bọ̀ tí mo fi ń kànyàn èyí tí ò wá fi kànyàn tó já sí pé ó lè jẹ́ pé kí iná júyàn nínú ẹ̀ ó fi mú yàn àbí kí iná mọ́ júyàn kí nǹkan míì sí yàn nínú ẹ̀ ó fi mú yàn lálákọ̀ọ́kọ́ ẹ wo nínú ayé yìí ní ìsìbáyìí a níná àsìláàdì jẹ́nà tẹ́tọ̀ sáà ni àwọn nǹkan bẹ̀ tó já sí pé iná wọn ìnira ni wọn rí jẹ wọn rí mu tó já sí pé èyí tí wọ́n tún jẹ gan ìnira ni wọ́n fi jẹ tí wọ́n bá fẹ́ jẹ nǹkan láàárọ̀ báyìí kò ní jẹ sí pé bíi pé kéèyàn mọ́ sáláì rí jẹ náà ni wọ́n fi kan mu ètò pé nǹkan yẹn tẹ́ wọn lọ́rùn bẹ́ẹ̀ náà l'Al-Qur'ani sì tẹ̀lé nípa àmọ̀ fún wọn ní nǹkan tí yóò máa jẹ́ sí pé kíni yóò máa já lu ẹ̀ fún ẹ̀dọ̀
kábà lọ léwu suratul Ghashiya ó ní alẹ́ àtàkà hadithul Ghashiya wujuhun yawma'izin khashiya hamidatun nasiba tasla naran hamiya ó ní wọ́n máa jẹ àwọn nǹkan bí ẹ̀jọ̀ ìdálùfò ẹlòmíì ó jẹ nǹkan míì tó jẹ́ sí pé ẹni tó ti gbádùn tó bá jẹ́ padà àìsàn ó sì dé bá so níbi ìlera làlùkọ́ wà níbi àwọn èèyàn pé náà so níbi ìnira lànà ìdí àmọ́ ayélujára ìdí àmọ́ pé ìnira yìí ni iná kò bá wa so ṣé irú rẹ̀ wá ń ṣẹlẹ̀ ní ayé tá a wà yìí bẹ́ẹ̀ ni ó ń ṣẹlẹ̀ àwọn kan bẹ́ẹ̀ tó yẹ pé wọ́n rí jẹ tó yẹ pé jíjẹ wọn gan kò ní jọ títọ́ jẹ kódà àwọn kan bẹ́ẹ̀ tó yẹ pé tó bá rójà àkìtàn tó yẹ pé èèyàn tí yóò lò lọ gan èèyàn nígbàdúrà kí àlìjẹ́nà ní sábàwò Suratul Bayyinah yẹn ká bá padà sínú Suratul Bayyinah yẹn bákan náà a rí i pé wọ́n máa sọ pé innal ladhina amanu wa amilu salihati ulaika khayrul bariyya tó máa sọ pé nǹkan jẹ́ orin náà. Ọlọ́run jẹ́ ààrẹ ẹgbẹ́ tí bá gbá yín àjẹyé pẹ̀lú bẹ́sọ̀ definitely iná tọ́lọ́run bá ń sọ yàgbà ń lò fún wa ní mọ̀jáàzì ni tó kò ń ṣe iná àkíkà. no ẹ̀gbọ́n mo ń sọ̀rọ̀ kan méjì fún yín mo ti sọ̀rọ̀ méjì mo ní alákọ̀ọ́kọ́ ní taba ní pé iná jíjó ni fẹ́ràn ní pé taba sọ pé bẹ́ẹ̀ ni taba sọ pé iná jíjó ni kọ́ ìnira ló bá wá torí pé iná tó bá jó ni ìnira náà ni ó mú fún yàn kò ní mú ìdẹ̀kọ́ wá tí náà bá wá jó ni náà tí ìnira bá dé gẹ́lẹ́gbẹ́ pé ìyẹn rí ìnira ìdààmú báyìí náà ni a wá gbé sí ìròyìn pé ìnira ni wọ́n pè níná kì í ṣe pé bóyá iná tí ó mọ̀ jó ni bóyá kì í ṣe iná tá a fojú bì ni wọ́n pè níná bóyá tó bá di ọjọ́ àlìkèyámọ̀ nínú àwọn nǹkan táwọn aríláyé yìí náà ni ó padà di ìnira yẹn táwọn á pè ní iná pé àti iná tí wọ́n pè ní sálìjẹ́ náà tí wọ́n pè ní. ṣé ẹ ti ọ̀rọ̀ sáà nìyẹn. etí mo gbọ́ yé bá mo gbọ́ yé. tó o ta wá wò dáadáa gẹ́gẹ́ bí mo ti sọ wípé tó bá ti wá yá àmọ́ wá wò àwọn tó wá jẹ́ bí olùgbádùn tẹ bá wò wọ́n ní kọ́ ìwé ìbàríyà kò sí nǹkan kan tí ń jẹ́ orin láyé yìí tí èèyàn lè fojú rí lẹ́ni tó ra mọ́tò tó ra lé tí ń gbádùn tó fẹ́yàwó tó rọrùn tó bímọ tó rọrùn tí gbogbo ẹ̀ ń lọ dídé tó já sí pé àwọn kan wà nílé àwọn kan wà tó yẹ pé inú ilé ni wọ́n wà nínú ayé yìí wọ́n ní jáde kó lé tí wọ́n mọ̀ fi ṣe gbogbo nǹkan tí wọ́n fẹ́ ṣe ní rọrùn bẹ́ẹ̀ náà làjẹ́ náà ṣe rí ó wà láyé tọ́lọ́run fi ṣàpèjúwe fún wa tá a bá rí i pé àjẹ́ náà bẹ́ẹ̀ náà tó yẹ pé àwọn kan ò ní jáde tí gbogbo nǹkan gẹ́gẹ́ bá Al-Qur'ani ṣe sọ fún wa ìdí tèmi fi gba iná àtàlìjẹ́ náà nìyẹn. Assalamu alaikum. alhamdulillah ẹ ṣeun tá a bá tèmi bá gbọ́ yín dáadáa báyìí nìsín pé ẹ jẹ́ kí n jẹ́ káwọn èèyàn béèrè ìbéèrè ọlọ́jà àárín yín pẹ́. so ṣáàlì béèrè ẹjọ tí mo lè gbà fáyẹn ní question. ẹbí wọn question ẹbí wọn wọ́n dà yín lọ. ẹ ṣe gan èmi ò like ọ̀rọ̀ ẹ̀sìn because mi ò ń ṣe muslim mi dẹ̀ ń ṣe christian mi dẹ̀ ń ṣe babaláwo mi ò trust mẹ́tẹ̀ẹ̀ta nǹkan fẹ́ bí ni pé irú àwọn abáyé tó yẹ pé à ń ṣe muslim à dẹ̀ ń ṣe babaláwo à dẹ̀ ń ṣe oníṣègùn àgbà muhammed gbọ́ àgbà jésù gbọ́ àgbà ògún gbọ́ ṣé ọ̀run náà la fẹ́ wọ̀ báyìí tiwa ẹ dá mi lóhùn. gẹ́gẹ́ bí ẹ ṣe sọ gẹ́gẹ́ bí ẹ ṣe wí pé ẹni tí ò gbà kankan gbọ́ nínú gbogbo ìtọ́lọ́run sọ̀kalẹ̀ ó wà bẹ́ẹ̀ ìjà sí pé irú ẹni bẹ́ẹ̀ tí ò bá ti nígbàgbọ́ yóò wọ iná nínú ìgbàgbọ́ ẹ má ti fún wọn ní ìdájọ́ náà ṣé ẹ bìlífù wípé ṣé ẹ bìlífù pé ẹ ń lo ìgbésí ayé bí ẹranko tó kàn ṣàyẹ dé tá kọ ewúrẹ́ kan rí abo tó kàn ṣàyẹ dé pẹ̀lú tí ò sẹ́ni tí ó fi iṣẹ́ kan ní bìlífù bẹ́ẹ̀ kan wálé ayé ẹnìkan wọ̀ ṣé bìlífù kọ́ ló ń wà. ṣé rí nǹkan tèmi gbà pé kéèyàn mọ èmi. àwọn tó bí mo bá fẹ́ ṣe ẹ́ tábó ní ẹjẹ èèyàn tó béèrè question lọ́wọ́ ẹ̀jẹ̀ kó máa dáhùn so. no ìdọ̀ kó tó di pé wọ́n dáhùn ní ẹ mọ̀ gbọ́dọ̀ sáré gbé ìdájọ́ wa. bẹ́ẹ̀ ni wọ́n correct mi ni sà ẹ má bínú wọ́n correct mi. wọ́n gbọ́dọ̀ gbé ìdájọ́ wa báyẹn. wọ́n gbọ́dọ̀ gbé ìdájọ́ gẹ́gẹ́ bí ẹni. bọ̀dẹ̀ mi mo bí ilé ìrọ̀rùn àbí ṣé bí mi padà ni. no ìgbà táwọn kó tó di pé wọ́n da ẹjọ́ yín yẹn ń sinsẹ́ ṣé ẹ bìlífù pé Ọlọ́run wà àbọ̀ Ọlọ́run sí. Ọlọ́run wà. tó bá ní adabi náà gbà wọlé gbogbo ṣe yẹ kú. Ọlọ́run òkú ni tó bá ní kò sí Ọlọ́run but pẹ́sẹ̀ tí ìbí ni Ọlọ́run mélòó ló wà láyé ẹ̀yìn pé Ọlọ́run ti ń lọ́tọ̀ àwọn olóògùn pé tiwọn lọ́tọ̀ àwọn olóríṣà pé tiwọn lọ́tọ̀ àwọn babaláwo pé tiwọn lọ́tọ̀ Ọlọ́run kan ṣoṣo ló wà téèyàn dẹ̀ mọ̀ pé Ọlọ́run kan ṣoṣo ló wà ìkan tẹ̀ ń bílíìfù ni pé ṣe dáadáa fún ẹnìkejì ẹ ẹni tí ò ní fún ní nǹkan ẹni tó ní láti help
volunteer favour ṣe fún nǹkan tí ò lérò ṣe fún ẹni sanwó sukú ọmọ tí ò lérò ṣe yẹn ní ìyẹn kó dẹ̀ gbàdúrà nǹkan tó ń pè lẹ́sìn náà nìyẹn kò tọ́ fún wa ká sọ pé wọ náà ìdán pè lẹ́sìn kí náà ṣe ń bẹ̀ tí pé kéèyàn ṣe dáadáa sí yẹn lọ so kò tọ́ fún wa. kó pẹ́ fún rẹ̀ èmi bí pé o fẹ́ wọná àwọn àáfàá àti pásítọ̀ wọ́n fi ń mú àwọn èèyàn lẹ́rú ni it's a slave something kò sí nǹkan tó ń jẹ ná ohun tí wọ́n bá jára wa ẹ wù wá rere ok ẹ wo nàìjíríà bọ́ ti ń sin sorry láti bàyìí lásìkò ẹ wo nàìjíríà bọ́ ti ń sin lọ́hùn tó wọ́n á lọ sí yídì wọ́n àwọn pásítọ̀ wọ́n á ṣe sóòrù wọ́n á ṣe sọ́ọ̀sán wọ́n á close ọ̀rọ̀ ṣe bá fẹ́ lọ sí ìbàdàn sẹ́kọ̀ọ́ ẹ máa lo 3 or 4 hours ibi tán bọ̀ síbẹ̀síbẹ̀ ìlú yẹn ò da ẹ wá wò lùtọ́ pé òun lọ ṣọ́ọ̀ṣì òun lọ bì kankan but wọ́n rẹ̀ pé tó bá nílé wọn á fẹ́ nílé tó bá lóúnjẹ wọn á fẹ́ lóúnjẹ ọlọ́run dẹ̀ rẹ̀ bù wọn torí pé wọ́n ṣe ìfẹ́ tí wọ́n ṣe ìfẹ́ àwọn èèyàn wọ́n tọ́jú opó wọ́n tọ́jú ọmọ tí ò ní bàbá wọ́n tọ́jú ẹni tí ò níṣẹ́ tó bá níṣẹ́ wọn á fẹ́ lóúnjẹ tó bá nílé wọn á fẹ́ nílé tó bá nílé wọn á fẹ́ nílé tó that is love wọ́n fìfẹ́ báyàn lò ìlú wọn dẹ̀ progress every day wọn ò dẹ̀ mọ nǹkan tó ń jẹ́ church wọn ò dẹ̀ mọ nǹkan tó ń jẹ́ mọ́sálásí wáyé tó lè wọ́n fi ń da àwọn tí wọ́n ń gbàdúrà wáyé tó yẹ pé àwa tá ń kú sí mọ́sálásí àwa tá ń kú sí church tẹ bá dé church orí òkè sí àwọn èèyàn tó kú síbẹ̀ tẹ bá dé mọ́sálásí àwọn èèyàn tó wà ń bẹ̀ wọ́n á ti gbàwẹ̀ wọ́n á ti ní ọ̀sà kí ló dé kí ọ̀nà òfin wà òkè kí ló dé kí ọlọ́run gbàdúrà àwọn nàìjíríà ni Mr. John ọlọ́run tó yẹ pé kò sí nǹkan tó ń jẹ ọlọ́run ọ̀nìkùn lókè dẹ̀ torí pé wọ́n ṣe fẹ́ yìí wọ́n tọ́jú èèyàn. network mi. èèyàn kan ló kó ṣọ́ọ̀tù wa òkè ṣọ́ọ̀tù wa òkè. ó fẹ́ bí question àwọn náà ni wọ́n kàn án dáhùn question wọn. lọ́nà mi ò dáhùn kẹ́sẹ̀ mo kàn sọ fún yín ní ọlọ́run ò sí nàìjíríà. bàbá ṣe ní ọjọ́ ìgbà tó kọ́ ẹ̀kọ́. ọlọ́run sí nàìjíríà wáyé tí nàìjíríà fi lúra dáradára tí ọlọ́run sí nàìjíríà láti gba àdúrà gbogbo àdúrà àwọn tó ń gbà àwẹ̀ àdúrà àwọn tó ń lọ sí ìlú wáyé kò sí nǹkan tó ń jẹ́ òun náà. Mr. John ẹ dákun èmi ni mo mú tún yín ẹ ṣe sùúrù àkọ́kọ́ ni pé sẹ́ẹ̀rí afẹ́ káwọn èèyàn ó jẹ àǹfààní ẹ má jẹ́ á máa fi emotion ká máa fi sọ̀rọ̀ at least káwọn èèyàn ó mú nǹkan kan kí wọ́n kálukú ó rí nǹkan mú káwọn ènìyàn ó sọ̀rọ̀ ẹ ti gẹ́ tẹ bá béèrè yín ẹ má jẹ́ kó jẹ́ pé bóyá ẹ kàn máa sọ̀rọ̀ lọ ẹ jẹ́ kó tó bá ẹ fẹ́ engage yẹn ẹ engage normal kẹjọ sọ̀rọ̀ one on one but ẹ wá mọ́rọ̀ ẹ sọ̀sọ̀ ẹ má jẹ́ kó rí bẹ́ẹ̀ yẹn káwọn àwọn ìlú mìíràn wà tí wọ́n fẹ́ sọ̀rọ̀ Mr. Adesa ẹ káàárọ̀ sà. ó ṣe nínú ìtumọ̀ báwọn àfi kí á farabalẹ̀ máa sọ láfi lágbóyè wọ́n dáadáa. Ṣé Ibrahim. Ọláyínà ṣé Ibrahim. àwọn àti bẹ́ẹ̀ láà mo kí yín sà. àárín program lálẹ́ àná ṣe. akọ àlàjá mo travel ní nẹ́tíwọ́ọ̀kì wa dáa níbi tí mo wà. ẹ̀yà ọlọ́run bàbá mi fi sọ̀rọ̀ ìṣọ́ ọlọ́run bàbá mi fi ń lẹ̀. àmín ya Allah ìyá mi. ẹ̀mí aṣọ̀pọ̀ ẹ̀ láyé o àfàwà ìjọ kwẹ́sàn tèmi fẹ́ bẹ́ẹ̀ nínú gbogbo nǹkan tẹ sọ lẹ́ẹ̀kan ojú wípé nígbà tẹ sọ̀rọ̀ mo rí bí wáàsì sọ̀rọ̀ tèmi wá pìkì nínú nǹkan tẹ sọ ẹni àlùjọ náà bó ṣe rí bí náà ṣe rí ẹ wá ní àwọn kan wà tí wọn ò ní ṣiṣẹ́. bàbá Adesa ẹ ra sà ẹ dàgbà mọ́bìnú yìí sí pẹ̀lú fóònù tẹ́lẹ̀ ni ṣẹ́ni àwọn kan fẹ́ kẹ́ kọ́kọ́ make conclusion yín ṣe gbà pé iná ń bẹ àbí ò sí iná sà. èmi ò nígbàgbọ́ ní gbogbo kinní yẹn mọ́ nígbà kan ni mo nígbàgbọ́ tó fi gbé wa tó fi kó wa mọ́. afẹ́kẹ́ ló kẹ́ fún wa ní ẹ̀rín tó ká kẹ́kọ̀ọ́ lára yín sà pé ní ìfẹ́ tí ó kọ́ nígbàgbọ́ ńgbà kan kí ni àwọn nǹkan tí ẹ rí kí á fi kẹ́kọ̀ọ́ sà pé àyìn tó fà á tí ó bóyá wa náà lè mú rí nǹkan mú bẹ̀ sà kọ́lọ́jà rẹ̀ ẹ jẹ́ fún yín táìmù sà. àwọn tó mú ẹ̀sìn méjèèjì wá bá wa nílẹ̀ Áfíríkà nílẹ̀ Yorùbá tèmi mọ̀ dáadáa tẹ́ bá lọ sílùú wọn àwọn ò rí náà rò wọn ò dẹ̀ rálìjọ náà rò nǹkan tó ń lé ni ọmọ tó máa jọba ní 2037 wọ́n ti mọ̀ ọ́ sílẹ̀ ẹ jẹ́ ká lọ Saudi for example ẹ bọ́ yẹn ń build ìlú wọn lọ bẹ́ẹ̀ ni tó ní kú mọ́ ẹ bọ́ yẹn ń build ìlú wọn lọ bẹ́ẹ̀ ni tí ò ní kú mọ́ Saudi tó dẹ̀ mú ẹ̀sìn wá bá wa ta torí ẹ̀ ń ṣe ra wa léṣe ní Áfíríkà àwọn ìfẹ́ kò sí wọn ò nífẹ̀ẹ́ àwa tó mu wá fún mo ní àǹfààní àti gbé Saudi fún ọdún mẹ́ta ẹ lè rí ọmọ wọn fẹ́ ẹ lè níwèé gbèrú dé pé wọ́n máa ṣáwọn ẹ ló máa polówó àlùjọ náà fún ìtẹ̀dẹ̀ máa nígbàgbọ́n pa ẹ̀ ibi tẹ́mi ti kọ́kọ́ discourage ara mi ni pé tó kò síkọ̀ tó ń jẹ́ náà kò síkọ̀ tó ń jẹ́ àlùjọ náà because tá àlùjọ náà bá wà àwọn tó mú ẹ̀sìn wá fún wa wọn ò ní mú wá fún wa láéláé táyé máa fẹ́ parẹ́ àwọn tẹ́ lè fi ọmọ wọn tó lè fún yín níwèé gbèlú tá a bá rìn títí a máa wẹ̀ tó bá gbé ẹ báyìí dúdú
kó tó lajú ó ti dé lu ó ti dé Kánò ṣáwọn yẹn ló máa polówó àlùjọ náà fún wa ìyẹn bẹ́ẹ̀ látọdún àlùjọ náà wà níbì kan látọdún tèmi ti ń fò mi ò ríbi tí Elédùmarè ti ń jẹ bábíkìú lójú ọ̀run o tó bá ní iná lọ́dá sọ̀ nǹkan bẹ̀ yẹn o adẹ̀rẹ̀ àwọn èèyàn tó ti ń lọ sínú space kò tí ì sẹ́ni tó padà tó náà rí nọ́ọ̀bì kan so èmi nígbà pé ilé ayé ta wà yìí náà ni àlùjọ náà àti iná tó ń polówó ìyẹn mo fẹ́ pìkì náà ọ̀rọ̀ àfà ilé ayé yìí ló wà nǹkan tó bá dẹ̀ ṣe ló máa jẹ àtúbọ̀tán ló wà kò sí nǹkan tó ń jẹ́ àlùjọ náà àbí iná màá dẹ̀ fún yín sample àfà àwọn kú mi ṣé ẹ tí ì débì kan rí tẹ́yìn fún ayé dẹ̀mọ́ pé ẹ tí ì débẹ̀ tó máa jọ bẹ́ẹ̀ pẹ́ ti débẹ̀ rí lójú yín ẹ tí kò tí ì ṣẹlẹ̀ sí rí. bẹ́ẹ̀ni tí ó dàbí ìgbà téèyàn wọ trance. ó máa dàbí ìgbà tẹ́pá mo ti dé ìbà rí kí ni wọ́n á ṣe ń bà ẹ ní rántí mọ́ ó lè jẹ́ ayé àkọ́tẹ́kọ́ wá ọ̀rọ̀ spirit ni second chance lẹ́nsàn yẹn. ẹ ní sùúrù ọ̀rọ̀ spirit ibo láti mú gbogbo story tó ń sọ fún wa méjèèjì ṣèbí inú spirit náà lọ tí kò gbẹ jáde nínú wọn ní kìnìkan láti kò gbẹ jáde. Jésù tàtúrẹ́ ìsáré èmi ò believe mo believe tẹ́lẹ̀ alájì lẹ́ni tó bá yín sọ̀rọ̀ mo kí o mo sáré kankan bá tiẹ̀ ká túmọ̀. Alájì Adékọ̀yà. èmi gbé nílùú tó ti mú ẹ̀sìn yẹn wá bá wa mo ṣe ń sọ̀kọ́ tèmi sọ yìí àwọn tó mú wa wọn ò nífẹ̀ẹ́ wa. aláwọn tó ń gbé bẹ́ẹ̀ adè láwọn tó ń fẹ́ ọmọ lábáwá sà. ẹ dárúkọ ìlú náà tó ti fẹ́ ọmọ lábáwá tá a bá fẹ́ purọ́ ẹ dárúkọ ìlú náà ẹ dárúkọ ẹ má yẹ kí. kódà mo lẹ́yìn tó fẹ́ ọmọ Saudi gẹ́gẹ́. ẹ sà ẹ fẹ́ ẹ ti mọ kókó sẹ́yìn ẹ ó dán ẹ ní sẹ́ bá dárúkọ ṣé mi mọ̀ kódà ẹ mọ̀ ẹ tẹ́ mọ̀ ni ẹ sà ó dán ẹ mọ̀. ta ló ń tàn wọ́n ẹ dárúkọ náà àwọn bàbá wa yìí wọn. ẹ farabalẹ̀ sọ ẹ jẹ́ kí wọ́n sọ̀rọ̀. mi ò bá yín sọ̀rọ̀ jà àdìgẹ́ wa bíbí wa takú. ẹ bẹ́ẹ̀ sọ̀rọ̀ àwọn tó fẹ́ mú ẹ̀rí ẹ̀ wá ni wọ́n lè máa mọ̀ ẹ farabalẹ̀ jẹ́ kí wọ́n sọ. ó yẹ sọ ẹ mẹ́rin ẹ̀ wá. ní mo fẹ́ sọ ni pé Alhaji Ahmad Rufai Enílé Wúrà so second mọ gbogbo Nàìjíríà lójú ọmọ Yorùbá ọ̀nàdá ló ń sẹ̀ gbà yẹn láyé Ọbásanjọ́ pọ̀ wọ́n ti fẹ́ lómi sílẹ̀ ọmọ Saudi ni wọ́n fẹ́ ṣe ṣú ọ̀pọ̀ ọmọ Saudi lọ́fẹ́ lọ ṣe. ọmọ Saudi ọmọ Umar náà fẹ́ Umar lẹ́gbẹ̀ẹ́ Riyadh. ẹ̀dẹ̀ sọ́pọ̀ ọmọ Saudi ẹ̀ ń dárúkọ Umar ọmọ Umar ẹ̀dẹ̀ sọ́pọ̀ ọmọ Saudi. ẹ jẹ́ ká ṣàlàyé kankan fún bàbá ẹ jẹ́ mú ti ẹ jẹ́ ṣàlàyé kankan fún bàbá. question tèmi fẹ́ béèrè. bàbá ẹ dúró náà ẹ jẹ́ béèrè kí a máa sọ̀rọ̀ àtúbìlà ẹ dúró jàre ọwọ́ ẹgbẹ́ náà ti rí bíláàdì tó fẹ́ Saudi. ẹ má wọrí ẹ gbọ́n sí ó dà pé nǹkan kí n yá àwọn èèyàn ẹ má da àwọn kankan pọ̀ ọ̀tọ̀ ní Medina ọ̀tọ̀ ní Mecca àti haram wa ọ̀tọ̀ ní Riyadh ọ̀tọ̀ ní Jeddah ọ̀tọ̀ ní Oman so kí wọ́n á ló orúkọ tó kó gbogbo wọn pọ̀ yẹn ó là ń pè ní biladu Saudiya ilẹ̀ eríire náà ń pè ní Saudi náà ń pè tẹ́ bá fẹ́ pe Mecca fún ẹ lọ́tọ̀ Mecca town Medina Oman Riyadh Jeddah ọ̀tọ̀ọ̀tọ̀ nínú but Nàìjíríà ló kó gbogbo wa pọ̀ Ọ̀ṣun state ń bẹ kíní Sokoto ń bẹ Abuja ń bẹ Lagos state ń bẹ. ọmọ òsínú Saudi. kílẹ̀ wí. ọmọ òsínú Saudi. inú ibo ló wà sà. ilẹ̀ Arabu ni kò ṣe owó ní state tẹ̀. subhanallah. ní country ti tẹ̀. kí ni country ibo ló wà ibo náà sì wù sí. Iraq wọ́n wà pẹ̀lú Iraq náà síbẹ̀. mo máa bọ́ọ̀sẹ̀ máa gbé wọn ní sẹ́ máa yí oyè máa tẹ̀ máa tẹ̀. ó yà bàbá ẹ mọ̀ sọ yín lẹ́ mọ̀ sọ ẹ dákun dábàá mọ̀ sọ ẹ dá mọ̀ lọ evidence ẹ dákun kéèyàn gbé ilẹ̀ Saudi lọ́dún mẹ́wàá kò mí kó gbédè o kò mí kó mọ̀ gánà sí ń bẹ̀ o wọn yìí fún wa nọ́mbà yìí táwa náà lọ ni o ẹnì kan ò sì lè sọ̀rọ̀ omi fẹ́ tó lọ torí bodò tó lọ mú o àtẹ̀tò kú sílẹ̀. United Arab Emirates UAE Saudi Arabia ó ní o máa lókètì sí. kí a máa ń sọ̀rọ̀ fún yín àwọn àáfàá àtàn kí ó lábẹ́ gilẹ̀ pé wá ni ká máa múlẹ̀ lẹ́ńbì. abẹ́rẹ́ máa sọ̀rọ̀ yín lọ́jà yín ẹ jẹ́ ká fa àmọ́ ẹ jẹ́ kí bàbá máa sọ̀rọ̀ wọn lọ. ó yá bàbá Adékọ̀yà. question mi wá ní nínú wáàsí tẹ ṣe lẹ́ẹ̀kan ẹni àwọn kan wà tí wọn ò ní ṣiṣẹ́ tí wọn ò ṣiṣẹ́ tí gbogbo nǹkan dẹ̀ ń tẹ̀ wọn lọ tí gbogbo nǹkan tó wọn lọ́wọ́ ẹ fún wa sí sample lọ àwọn yẹn sà kọ́ ni fẹ́ bèrè nìyẹn lórílẹ̀ ayé táwọn tí wọn ò ní ṣiṣẹ́. ẹni tó wọ́n sọ̀rọ̀ sí i lára wọn ó kò ṣe bàbá àbíbù náà sọ̀rọ̀ kì í sábà àbíbù náà sọ̀rọ̀. mo wà èmi mo sọ̀rọ̀. ó kẹ́ yín lẹ́ sọ̀rọ̀. ẹni tó sọ̀rọ̀ yẹn kọ́ fún wa ní ẹ̀rí pé àwọn kan wà tí wọn ò ní ṣiṣẹ́ láti kékeré wọn tí gbogbo nǹkan dẹ̀ máa tó wọn lọ́wọ́ ẹ fún wa lẹ́rìí ìyẹn mo fẹ́ mọ̀ sà. tẹ bá gbọ́ mi dáadáa tẹ bá gbọ́ mi yé yín sọ pé àwọn kan bẹ̀ tó já pé wọn ò ní ṣiṣẹ́. mo ti bá wọn gbé evidence wá ọmọ òsínú Saudi Arabia tó bá wọn gbé evidence wá. hello. wọ́n kàn share borders pẹ̀lú
Saudi Arabia, United States, United Arab Emirates. ọ̀rọ̀ ṣubú náà ẹ ti rí báyẹn àtọkọ fún yín ẹ pé wọn share wọn sí land borders pẹ̀lú wọn. wọn tó ní sádà Wọ́n bí dẹ̀ àwọn wọ́n bíi súnmọ́ra sádà wọn gan ni bẹ́ẹ̀ ni. naam ṣé mímọ sọ̀rọ̀ mi lọ́sà. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo sọ lálàrọ̀ kan pé ìyẹn sọ pé àwọn kan bẹ tí wọ́n ṣiṣẹ́ o nínú ń bẹ nínú èèyàn tó já sí. ẹ dákun ẹ má bínú tẹ bá rí tí wọ́n sọ ń bí báyìí pẹ̀lú evidence tí ẹ mú wá ẹsìn wọ́n ní wọ́n ṣe neighboring country náà pera wọn. ẹ má dáhùn ẹ lọ wo kọ̀rítọ̀ wa ẹ lọ wo máàpù náà wá. ẹ tún wò. àlẹ kúrò lórí yẹn sọ nǹkan míì. ẹ jẹ́ dúró bẹ́ẹ̀ dábàá wọn fa á lọ gbé kọ̀rítọ̀ jáde. ẹ wò wọ́n ní no mo bè bẹ́ẹ̀ sọ ọmọ inside Saudi Arabia kò tẹ́ no. it's not inside Saudi Arabia. Saudi Arabia. bí ọ̀rọ̀ yìí ẹ jẹ́ bí ìgbẹ́jẹ́ ká lọ dín tó fa ọ̀rọ̀ yìí ẹni tó fa ọ̀rọ̀ yìí ni pé wọ́n ní wòye fẹ́ kò sẹ́ni. ọmọ òsì Saudi Arabia ro kò sí náà. ó kò wá sọ pé ẹ̀dọ́nu ẹni ó bá jáde ní òun máa yìí sọ́mọ Yorùbá ni. èmi wàá mọ̀ bọ́yọ̀ ọmọ Ọ̀yọ́ ni. ọmọ lágbára ni. ẹni kẹ́ sọ nǹkan míì ẹni dẹ̀ ń dààmú ara yín lórí. ọmọ lágbára ni. ẹ má máa ṣàdédé máa sọ̀rọ̀ kan tí ò ní kí ṣé àtúnlọ gẹ́gẹ́ bí tí wàá bí ẹ má sọ̀rọ̀ lọ ẹ má sọ̀rọ̀ ẹ̀yin bàbá ẹ má bínú ẹjọ́ èmi ìsáyèdè wọlé sí yẹn lára. mo understand yín sẹ́rí mo mọ̀ yín dáadáa pé nǹkan tó bá ti fẹ́ búrọ́ lọ́wọ́ ẹ nídìí láti jẹ́ kẹ́rẹ́ everybody mọ òdodo bẹ̀ eléyìí òdodo ni you understand. So gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí dájú wa sọ lẹ́ẹ̀kan wọ́n ní pé mo sọ yí pé ẹni àwọn kan ò ṣiṣẹ́ no mi sọ pé àwọn kan ò ṣiṣẹ́ mo ní ó ń bẹ nínú àwọn èèyàn tó já sí pé wọn à ní jáde kúrò níbi tí wọ́n wà tó sì já sí pé gbogbo nǹkan tí wọ́n bá fẹ́ rà tí wọ́n mọ̀ rírà like example àti ní online market tó já sí pé e-book fún ni ṣètò ọ̀sán ni inú ilé ni wọ́n sì wà wọn à ní jáde tó bá sì ti book tán wọ́n máa wá gbé wá bá wọn lé wọ́n máa ṣe delivery fún wọn wọn à ní kúrò níbi tí wọ́n wà tó ń ti mọ̀ ra àwọn nǹkan sì ń bẹ tó yẹ pé wọn à lágbára àti book wọ́n káàkiri tí wọ́n mọ̀ rìn kí tó yẹ pé wọ́n pa wọn wàhálà ó ṣẹlẹ̀ ó ti wọ́n rí nǹkan ẹ̀yọ̀ kan rà so àwọn yẹn ni mò ń fi wọn compare ẹwọ ẹni tó wà ní èsì tí ọjà àdúgbò ní èsì tí gbogbo nǹkan tó fẹ́ rà tó sì wọlé wá bá arákáwá fi wé ẹni tó já sí pé kìí ṣe inú èsì ló wà inú ooru náà ló ti jáde ó tó wá bọ́ sínú ọmọ ló fi wá rà sí alẹ́ fi wọ́n compare ara wọn ṣe ìgbádùn ọ̀tọ̀ọ̀tọ̀ ìgbádùn kan náà ni wọ́n jẹ́ ń gbádùn ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìyẹn náà ò ní sọ pé kóun mọ fi ìyẹn lo ayé òun dàbí bí àwọn èyí òun ṣe fi lo ayé nǹkan tí mo sọ nìyẹn so ó wá wà bẹ́ẹ̀ tẹ́ bá sọ pé kò sí online market tí wọ́n ń deliver fáwọn èèyàn tí wọ́n lọ lé deliver fún wọn ní approve me wrong. ẹ sà ìjọ tí mo sọ nìyẹn. tí wọ́n yín létí lẹ́ẹ̀kan sí nǹkan tẹ́ sọ yìí sà ẹni tẹ́ sọ pé wà nínú èsì ṣé bó ṣe bí sílẹ̀ ayé gbàrà báyìí inú èsì yẹn ló ti bẹ̀rẹ̀ sí máa wà ní sà láì ṣiṣẹ́ láì kó tó ní owó tó fi wà nínú èsì yẹn báwo ló ṣe ní sà. ok báwo ló ṣe ní owó gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó náà fi ni dé mo tó sọ wà nínú èsì. pé iná lẹ́dínà àmọ̀nù wà àmì ìsọ̀lẹ̀ ha mo mú àyà yẹn wá pé àwọn tó bá ṣiṣẹ́ dáadáa so ó wá wà nínú àwọn kan tó já sí pé nínú ayé yìí náà wọ́n ṣiṣẹ́ ni wọ́n fi rí ṣètò sáni ó wá wà nínú àwọn kan nínú ayé yìí náà tó já sí pé tí wọ́n jẹ ọrọ̀ lénìí tó yẹ pé iṣẹ́ tí wọ́n ṣe ni wọ́n mú wọn jẹ ọrọ̀ ó wá wà nínú àwọn kan tó yẹ pé wọ́n jìyà lénìí iṣẹ́ wọn náà kì í ṣe pé wọ́n ṣiṣẹ́ o wọ́n ṣiṣẹ́ bọ̀ ìyàtọ̀ sí wọn ni ṣètò sáni èyí sọ pé àwọn kan bẹ tó yẹ pé wọ́n ṣiṣẹ́ rárá wọ́n kàn sùn lẹ̀ wọ́n jẹun irọ́ o ṣètò sáni èyí sọ báyẹn ní tí mo sọ ni wípé ń bẹ nínú ayé tó já sí pé alálìjẹ náà nínú ayé a sì ní iná nínú ayé mo sì mú ẹ̀sánfù rẹ̀ wá méjèèjì. ṣé àbí ẹjẹ ká sọ̀rọ̀ rẹ bàbá ṣé Director Ibrahim sà a fẹ́ gbádùn àgbà níta ṣé alẹ́ iná àti kinní yẹn sà ẹjẹ ká gbádùn ní sà kọ́lọ̀ ń jẹ́ àárín yẹn pẹ́ sà. sẹ́rí ọlọ́run ó sì dáadáa fún gbogbo wa. àmín sà. ó ní pé wọ́n máa ń sọ nǹkan kan wípé ní tí ọlọ́run ò tí ì lè mú tọ́lọ́run ò lè mú kò tí ì dá nǹkan náà látìgbà tí aláyé sì ti dáyé láti máa ń gbọ́ táwọn bàbá máa ń sọ wípé iná ń bẹ o àlùjánnà sì ń bẹ sotiye tó wọ́n tó wá sọ fún yín pé lóòótọ́ nínú ayé yìí àlùjánnà ń bẹ nínú ayé yìí káàtì ìkú àlùjánnà wà nínú ayé yìí tó já sí pé ó rí ìdẹ̀ra nínú ayé yìí yóò mọ ṣẹlẹ̀ náà wọ́n gangan ó wòye sí àbí tó wà níbi tó ń gbé wọ́n lè rówó kọ́lé ó ṣe window ó ṣe burglary ó ṣe everything wàá tún fẹ́ǹsì ilé ẹ̀ tó bá rìn sísàlẹ̀ díẹ̀ wo àwọn kan tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ ẹ̀ wàá rí i pé uncompleted building ni wọ́n ń gbé wọn ò parí ilé wọn so bí wọ́n yàtọ̀ sí báwọn ó sì mọ gbé lọ́dọ̀ tiwọn
tó sì yé ọlọ́run sì ń jẹ́ kó yé wa nínú Al-Qur'ani ní Suratul Ghashiyah kan yẹn tó sọ fún wa pé wujuhun yawma izin khashiyah tó bá dijọ́ àgbéde al-qiyamah o àwọn ojú kan bẹ tí wọ́n pé wọ́n kóró ojú kalẹ̀ àwọn wo ni iṣẹ́ kí ni wọ́n ṣe tó fi já sí pé àwọn wá dúró wọ́n kóró ojú kí ló fà á tó já sí pé àwọn kóró ojú kalẹ̀ ọlọ́run tó wá ń sọ wípé àyà yẹn mi fẹ́ rántí ẹ̀ dáadáa so látẹ̀sìmọ̀ ọ̀hún yẹn fi alárí àwọn tó wà náà síbà yẹn náà pé ẹ̀ ní gbọ́ níbẹ̀ látẹ̀sìmọ̀ ọ̀hún fi alárí pé ẹ̀ ní gbọ́ níbẹ̀ o àwọn ọ̀rọ̀ kùnbákùngbé àwọn ọ̀rọ̀ tí ò jọra wọn ok níbo náà ti mọ sọ̀rọ̀ yẹn question kan nìyẹn o níbo ni wọ́n ti mọ sọ ọ̀rọ̀ kùnbákùngbé àwọn ọ̀rọ̀ tí ò jọra wọn yẹn níbo ni wọ́n ti mọ sọ wàlá yusminu wàlá yugnimi ju'in wọn ní yó níbi ebi tí ń pa wọn yẹn wọn ò sì ní rọrọ kí ló lè máa pa wọn lébi nígbà tó ti kú tán níbo náà wà tébi tí ń pa wọn question kan nìyẹn o so ti yé Ọlọ́run tó wá ń sọ níbẹ̀ náà pé lisa yàrá díà pẹ̀lú iṣẹ́ wọn tó wọn ò yọ́nú sí pẹ̀lú iṣẹ́ wọn tí wọ́n ṣe láyé tí wọ́n wà yọ́nú sí ní jannati náà àlìyà níbi ọgbà àdẹ̀rà tó ga jùlọ tọ́já sí pé gbogbo ìgbádùn ayé ló wà ń bẹ̀ bí àìlò ọjà ìhà tí ó wà máa sàn ní àwọn àlù àwọn akérèmọdò àwọn nǹkan tí ó jẹ́ ìgbádùn fún wọn níbẹ̀ fiha sururun marfu'a tí wọ́n wá gbéga níbẹ̀ àwọn bẹ́ẹ̀dì tí àwọn tìmùtìmù bẹ́ẹ̀dì tó já sí pé ọ́fíìsì sùn bẹ́ẹ̀ tó wà comfortable níbẹ̀ níbo lọ́lọ́run ti ń sọ yẹn níbo ni wọ́n ti máa ṣe yẹn fún wọn so ní pé nípa pé iná ń bẹ àlùjànnà ń bẹ kò sí ni méjèèjì ń bẹ wọ́n sọ pé ọ̀run rere àtọ̀run àpáàdì ẹ dákun níbo wá ni wọ́n wà ṣé kò wá sí ni wọ́n ń tọ́ka rẹ̀ sí wa so iṣẹ́ rere dọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa o ìtẹ́mi ó sọ ni pé iná ń bẹ o báwa ṣe mọ̀ àwọn òsì ní kò lórí ẹ̀ salamu alaykum. ṣé àbí ibẹ̀ jẹ́ lómi náà sọ̀rọ̀ kó má di pé mùsùlùmí náà sọ̀rọ̀. lọ́yìn sọ wọ́n pè mí ní àwa. ó lè bá balance dáadáa Adéwálé ẹgbẹ́ Adéwálé náà sọ náà wà bí òsì. bàbá Adéwálé ara sá o. ẹ káàsán ẹ kúrò lẹ ẹ kálẹ́ o. ẹ kálẹ́ ẹ káàbọ̀. ẹ kú òru. nǹkan ọmọ kí omi sọ̀rọ̀ jàre táfà bá ń sọ̀rọ̀ lọ́wọ́ ọmọ kí wọ́n wúra ni. mo kí gbogbo olè mọ kẹ́yìn brọ́dà mi kẹ́yìn sísítà mi tàjọ wà bíbáyìí ṣe rí tá a bá sọ ní pé ṣé àṣùwò tá a bá sọ nípa pé ṣé iná wà àbí iná ò sí sọ̀rọ̀ mi yé yín ìrònú oníkálukú wa ọ̀tọ̀ọ̀tọ̀ ni but tí a bá lè gbé lọ kúrò níbi pé ibi tí a jọ gbà kọjá pé iléèwé àbí ilé ẹ̀kọ́ tá a jọ lọ tó ìwé tí a lọ kà tá a bá wà lórí ìwé yẹn ìyẹn bíbélì àti kùránì tá a bá wà lórí ẹ̀ a sì máa kílèmù pé ibì kan bẹ tẹ́ ń pè ní iná àbí ibì kan bẹ tẹ́ ń pè lálùjẹ náà but tí èèyàn bá tó wá gbé kúrò lórí pé ok ẹ jẹ́ ìyá wa pa ìwé méjèèjì ẹ jẹ́ àpàdé ká wá fi òye wa ká wá fi ro ìtì ń bẹ nílé ayé torí a máa lo òye wa torí ká lo òye wa kó ìwé lè wúlò fún wa ní Ọlọ́run ṣe ṣẹ̀dá rẹ̀ fún wa ṣe understand now ìwé wa fẹ́ bẹ̀rẹ̀ láti ìpìlẹ̀ṣẹ̀ àwọn baba ńlá baba wa kó tó rí pé ẹ̀sìn dé ǹjẹ́ àwọn bàbá yìí gan gbọ́ nǹkan tó ń jẹ́ iná rí àbí ń gbọ́ nǹkan tó ń jẹ́ ọ̀run àpáàdì rí wọn ò gbọ́ rí ìgbà tí wọ́n kó wọn lẹ́rú nígbà yẹn náà lọ mú kinní kan wá tí wọ́n pè ní iná tí wọ́n pè ní àlùjànnà torí ìpayà ni wọ́n kó sí wọn lọ́kàn gbà yẹn ìpayà tí wọ́n kó sáwọn bàbá yẹn lọ́kàn gbà yẹn ló generate káàkiri gbogbo àwa tá a jẹ́ generation tá a wà láyé lóde òní sọ̀rọ̀ mi yé bọ̀ béèrè tèmi nǹkan bí máa ń tọ̀ láti bi ẹlòmíì léèrè ni wípé tó bá ní ibì kan bẹ tí wọ́n ń pè ní iná ní lẹ́yìn orílẹ̀ alàyè tá a ti jọ ń rìn yìí ṣé ibì kan bẹ tá a tún ti lè rí iná tí ń jó yàtọ̀ sí orílẹ̀ alàyè tá a ti jọ rìn ǹjẹ́ ibì kan bẹ ṣẹ́ tá a ti lè rí iná tí ń jó inú òṣùpá ti lè rí iná inú òṣùpá tí wọ́n bá mú láìtà débẹ̀ iná máa jó ń bẹ̀ sà àti petrol. sẹ́yìn ti débẹ̀ rí sà àwọn èèyàn ń lọ bẹ̀ ẹ ti débẹ̀ rí àwọn èèyàn ń lọ bẹ̀ Michael Jackson ẹ dákun èèyàn kan fún mi tó lọ Michael Jackson
ẹ wo bí ẹ já ẹ mọ ṣe rí àwọn kan bẹ tó yẹ pé ṣe ní ọ̀rọ̀ tí mò ń sọ nísìn mo bá yín sọ yí pé tá a bá fẹ́ dó nínú ìwé ẹ bọ̀ tí ẹ jẹ́ pé èmi gbé ọpọlọ ti tèmi kó lórí pé mi ìfìwé ro orí ti tèmi ìjà aríbì kan lórí ilé alàyè yìí lẹ́yìn orí ilé alàyè yìí tá a ti lè rí iná tí ń jó tí ó mọ jó tí èéfín ó mọ yọ ẹ wá sọ fún mi nísìnyí pé nínú òṣùpá tẹ́ bá mọ́ láìta débẹ̀ ǹjẹ́ yìí lọ rí abẹ́ lẹ́ni tó lọ rí tẹ́ máa fún mi lẹ́fídẹ́ǹsì ní ìsìn sọ̀rọ̀ mi yé ṣẹ́nu fíìmù lẹ́ti wo ni àbí lójú ayé brọ́dà Afáyẹmí ẹ máa gbọ́ ẹ jẹ́ kí n láǹdì ọ̀rọ̀ mi ẹ máa gbọ́ ẹ jẹ́ kí n láǹdì ọ̀rọ̀ mi ṣé gbogbo nǹkan sọ́dọ̀ tí mo fẹ́ sọ yìí tẹ́ bá fi takù mi ẹ máa gbé evidence yẹn jáde fún mi ṣe gbọ́ náà mo sọ yìí pé lẹ́yìn orílẹ̀ àlàyé ìjẹ́bì kan ń bẹ tá a ti lè rí iná tí ń jó yálà bóyá tá a bá gbẹ́nu lẹ̀ bóyá a máa rí pé iná náà ń jónu lẹ̀ o àbí ní sánmọ̀ yìí o iná náà ń jó ń bẹ o so lónìí tí mò ń sọ yìí mi ti rí èèyàn kan tó sọ yìí pé iná ń jó nínú sánmọ̀ àbí iná ń jó nínú lẹ̀ ìyẹn túmọ̀ sí yìí pé iná kan kò sí níbì kankan ṣe understand lọ́dọ̀ ti tèmi jẹ́ dúró lórí síbò mo tó lẹ́rìí mi tí mo lè fi báàkì ẹ̀ up yàtọ̀ sí tí mo sọ yìí sọ̀rọ̀ mi yé so tẹ́ bá wá ń sọ nípa àlùjánnà tá à ń sọ yìí ṣe lẹ́rìí orí ilẹ̀ alàyè tá a kọ́lé sí tá à ń gbé tí pé o lè kọ́ 3 bedroom o lè kọ́ 4 flat bó bá ṣe lágbára sí ni ǹjẹ́ bí kan ń bẹ lẹ́yìn orí ilẹ̀ alàyè tá a jọ rìn tá a jọ ń tẹ̀ ǹjẹ́ bí kan ń bẹ tí a ti lè bá ilé tí wọ́n kọ́ tó ní AC àbí tó ní fẹ́ǹsì ǹjẹ́ bí kan ń bẹ tó pé a tó ti lè bá tá a dẹ̀ lọ bẹ̀ tá a dẹ̀ dé àbí ẹnikẹ́ni ti lọ bẹ̀rẹ̀ ó wá dé ó wá sọ pé abẹ́ẹ̀ ní bíbá ẹ̀ ṣe rí o so kò jẹ́ bí ó ṣe jẹ́ torí táìmù tẹ́ fún mi ti pé. Assalamu alaikum. Alaikum salam, ṣé Ibrahim? Yes, sir. Ẹjọ́ sáwọn náà lè sọ sí sá. Ẹ sọ̀rọ̀ tí wọ́n fẹ́ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀. Ok. Ẹjọ́ Mr. Ọláwálé Àlàó. Ẹjọ́ ṣé a lè rí lórí méjì pẹ̀lú ìkọ̀tẹ̀ sọ tán sí sá. Ẹjọ́ ṣé a lè rí lórí méjì àlàyé ibi tí wọ́n ti ń mú ẹ̀mí tí ń di ọmọ nínú oyún nínú aláboyún. Tó bẹ̀rẹ̀ ní bẹ̀rẹ̀ àgbọ̀ kan tẹ́ sọ.